Africa Content TV. ọ̀rọ̀ tó ń lọ níbi ìfújì ọmọ ṣe máa rọ̀ ṣọ́bọ̀ ìdúró lọ́wọ́. ẹ̀yin ọ̀gá wa dájọ́ síwájú níbi ìfújì ẹ jọ̀wọ́ torí ọlọ́. ẹ̀bẹ̀ là ń gbẹ̀yìn ẹ̀bẹ̀ là ń gbẹ̀yìn ọmọ ṣe máa rọ̀. tí bá ní máa dárúkọ ìjáde ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n wọn ní dárúkọ ọlọ́pàá yìí mọ́lẹ̀. Ṣáàrí dáná ní ká máa ṣe báyìí. Àwọn tó ń bọ̀ lẹ́yìn yẹn. Àmọ́ ní pírọ́blẹ́mù gan-an ló fẹ́ yí mọ́lẹ̀. Torí pé ẹ bá sọ pé ẹ fẹ́ jẹ́ kí Fújì tó lọ síwájú. Ẹ ní láti dáwọ́ ìdúró gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní sẹ́yìn. Ìyẹn níbi Fújì ló fẹ́ yí mọ́lẹ̀. Bẹ́ẹ̀ kọjá ń kọrin bí ẹni kan. Tí ìjàmbá ti ṣẹlẹ̀ báyìí, kò ní lè lọ sórí stéèjì ẹnìkan ọmọ tó jọmọ mi kò lè jẹ́ ká dábọ̀ lẹ́yìn ká sún síwájú ọlọ́pàá yìí mọ́lẹ̀. ẹjọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀yìn o, ẹ̀bẹ̀ là ń bẹ̀yìn o, ẹjọ́ alùbáríkà yìí mọ́lẹ̀. ṣàwọn lóyún tó jẹjẹ kàtígórì ẹ̀yin tẹ́ jẹ́ sẹ́tì mi níbi Fújì yẹn jẹ́ kárọ̀nù jùlọ dáadáa. ẹlòmíì nínú wa àìsàfihàn ló máa ń ṣe wọ́n ro fúnṣọ̀ wọn lọ́pẹ́ yìí mọ́lẹ̀. tẹ́ bá ro fúnṣọ̀ tẹ́ rojọ́ wájú. ẹ máa rí gbogbo tó ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀gá wa. ẹnìkan bá dámẹ̀dìjà ẹnìkan bá lágbájájà. Àwa ló máa ń fẹ́ tí o. Àwa ló máa ń fẹ́ tí o. Àwa ló máa fẹ́ tí. Torí ẹ̀ gbogbo wọn tó máa jẹ́ ọmọ kan jọ jẹ́ pé àsìjọ ń bọ̀ ní o. Ẹ jẹ́ ká ronú ká jáde síta. Ká sọ òfin ní ọ̀wá ọ̀gbọ́n ìṣíwájú. Wọ́n lè ṣàánú wa. Àwa ká ń bọ̀ lẹ́yìn àlùbáríkà mi sísàn. Torí bó ṣe ń lọ báyìí. Àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ lọ́ máa jẹ́ ká. Àwọn ti débi tán bẹ́ẹ̀ pé wọ́n ti ní láàrin, wọ́n ti tọmọ tó, wọ́n ti kọ́lé ńláńlá. Bí o bá lọ gbèjẹ́ nìkan, àbò gbèjẹ́ nìkan. Ọjọ́ alẹ́ rẹ̀ wọ́n mọ̀ ń ṣe márùn-ún. Òun ló fi ṣeré àlùbáríkà yìí